lejò, ọ̀kídára láàrin ẹyẹ, ohun yìí láàrin ènìyàn. Olùdọ̀tun ọmọ Adétúnbẹ̀rù, ìbísùn lejò, ọ̀kídára láàrin ẹyẹ, ohun yìí láàrin ènìyàn. Àyájọ́ òní ló wáyé, ọjọ́ ayọ̀ ló jẹ́. Tẹ̀bí tara ń bá ọdún pẹ́ lọ́wọ́ Àjàní wáyé. Ẹ̀mí rẹ̀ tó ṣàádọ́ta aṣọ́gọ́rùn ọdún. Wà fọwọ́ pawú, wà tún fèrègì jòbí. Aṣíwájú Olùdọ̀tun ọmọ Adétúnbẹ̀rù, ìbísùn lejò, ọ̀kídára láàrin ẹyẹ, ohun yìí láàrin ènìyàn. gbogbo rọlọ́wọ́ yọjọ́ rí wà tayọ ọ̀tá gbogbo. Ọwọ́ kìí ká ní òṣè, ọwọ́ ayé òní ká ọ. Omi ṣèdè ní ìràgbọ́n, àdìsún ní fọ́ọ̀mù ènìyàn. Ọwọ́ kìí ká ní òṣè, ọwọ́ ayé òní ká ọ. Ẹni tí ń fọṣọ lékelèké, aráyé òrò ojú ẹ̀. Ọwọ́ kìí ká ní òṣè, ọwọ́ ayé òní ká ọ. Múre ṣe pọ̀ lára ọ̀pẹ, àṣírí mi inú Ọlọ́run ló jẹ́. Ọwọ́ kìí ká ní òṣè, ọwọ́ ayé òní ká ọ. Olùdọ̀tun wa tẹ́lẹ̀ yìí pẹ́, ayé òní rí ọgbẹ́ ṣe. Ọwọ́ kìí ká ní òṣè, ọwọ́ ayé òní ká ọ. Alámọ̀kẹ́ mo tún dé ẹ pé mo wòlẹ̀ ń mọ́ rọra. N ò wálẹ̀ yìí wá róko, n ò sì wálẹ̀ yìí wáyé ẹ̀nà. Ẹ̀sà pípé yìí ládá ní wáyé fi rán mi wálé ayé. Ọpẹ́ yìí la gbé dá lọ́jọ́ sí tó fi gbẹ̀bùn ìdárò. Ẹ̀mí ìmoore lálù kó fi hàn tó fi dádé nílùú Ìkòsùn. Lékelèké òòyà bàrà mọ́ọ̀rẹ́ jẹ́. Bébí ilẹ̀ fún òṣè dágbére fúnràn rẹ̀ nínú ayé ń bí. Bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé mi báwọn tí kọ́ ọ̀hún ṣe é lásán ni. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, mẹ́bowó olùṣọ́ iní dárùn mójú. Ọmọ kì í pẹ́ dàgbà, mẹ́bí fẹ́ni Olódùmarè bá dẹ́mi rẹ̀ sí ní nínú ayé ń bí. Òní ọjọ́ ìkejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ìlógbà 50 ọdún géré tí Aṣíwájú Dr. Olùdọ̀tun Adétúnbẹ̀rù kọ́mọ omi ayé. Gbogbo ènìyàn yìí nígbà gbóṣù bàràbàǹdẹ̀ fọlọ́run ọba. Ọdọọdún yìí ni lásán ológun o. Ọdọọdún yìí ni kàn án so lọ́gbọ̀n. Ọdọọdún yìí ni pèrègún máwọ̀ tutù wálé ayé. Torí ọdọọdún yìí làárọ̀ yẹ, ọdọọdún yìí làárọ̀ òru, àṣẹ Ọlọ́run Olódùmarè ni. Ọmọ nífọ̀dún èyí ṣàṣemọ lórúkọ lọ́rùn ọba. Aṣíwájú mọ́ ń gbọ́ bí mo ti ń wí o. Ọmọ Adétúnbẹ̀rù ọ̀sìn mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ilé ńlọba wà kówó dé, ẹ̀yìnkùlé ńlọba wà kówó ọ̀dẹ̀. Adé orí ọmọ làbákẹ́, yàrá ńlọba wà kọ́wọ́ kankan lé. Torí ìrẹ̀lẹ̀ mi Alámọ̀kẹ́ fi ń perí rẹ̀. Ìwọ ń lolo ní ọ̀sìn mọ́ dá gọ̀jọ̀gọ̀jọ̀. Wo kì í ọbẹ̀ ológun ẹrú o. Bàbá Tóbi lọ́ba Ayọ̀ Ọkúnlé, bàbá Tóbi lọ́ba Olúkáyọ̀dé. Má kì í ọbẹ̀ oníwọ̀fà ọgbọ̀n. Wo kì í ọbẹ̀ ológun kẹ́kẹ́. Bàbá tó ní lọ́ba Ọmọwùmí. Má kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n Àbàjá. Torí èmi mọ̀ lé bàbá Tóbi ọlọ́mọ ni. Ìgèdè Èkìtì ilẹ̀ òkun ṣù sí níṣẹ́ ilé àwọn bàbá rẹ̀. Ó sì yá kí n gba ọ̀dẹ́lé. Ọmọ òrì mojì, ọmọ apàná jàre. Ọmọ apàrà búbú, ọmọ ojú mi nà bí kọ́ mú dára rẹ̀ inú. Ọmọ aṣọ̀nà oko kọ́ lẹ́yà sí. Ọmọ aláhéré lílá o. Ọmọ aláhéré lílá ọ̀nà òrì. Ọní ìsásíkò òjò pa. Ọmọ alágbàdo ọ̀rárá. Àrímọ̀nà gbé sínú àgbàdo. Ọmọ elémi gèdè abádìyẹ ṣeréke. Elémi lígèdè líwí kí mi gbádìí ìyẹsì kì mo wí mẹ́sìn yẹ omi. Ẹni láṣọ ọmọ bò mú kí gèdè ṣòro. Àgbókù ìmọ̀rì ònà mi ṣẹlẹ̀ wọ yúyúyú. Ọmọ pa àtìbọ́, ó mú mi súlé iyán òkì kéré ẹrun mọ́ mi. Ọmọ alábìdán,
àbìdán mú ọjọ́ bí ọmọ alábìdán lára igi so àbìdán kọṣẹ nínú ọ̀nìkọ́ sẹ́rù ayamọ́ ni ó ṣèyí gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ọkọ̀ mọ òrì sí ọmọ amíyán mọ̀dìmọ́dìyàn òjò ọba mi ìjà ọtọmọ mi ọmọ alágbàdo rárá ìkà èrè aya iye yìí kò kú tóun ṣíṣọ ọmọ lóore ọmọ olúri ùrí dẹ̀dẹ̀ ọ̀nà àlẹ́ ò ùrí síwájú oko olúri gbé èyí kó ọmọ olóró kan mẹ́rẹ̀ mọ́ kù ṣàṣe ìjìnà ọmọ òbí ìgèdè ọmọ arẹ́kàn bọ̀ ọ̀ṣun òbí ìgèdè lérè ẹ̀yàn ìpè pákùn lákẹ̀kàn ìpè lásùnfìrí ọmọ àríyé rọmọ bọ́ nírúgbà olùdọ̀tún mọ́ gbọ́ bí mo ti ń kó kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ òdójì gèdè fọhùn ọkùnrin ọmọ ẹlẹ́yin kulé àdéwúre wọn mọ̀ pé òòṣà òkè jẹ́ ń dàbí onílé yìí o àbá ọmọ pé bí wọ́n bá dàbí onílé yìí wọn ò ní lè fi wájọ́ nílé yìí rárá ọmọ ajísùn ajíire ni ajífọ̀jọ́ gbogbo dára bí egbin ọmọ aláàgọ́ àjílù gbìrì ọmọ apàgbòsọ̀fẹ̀ ọmọ màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ arúṣùgún ní ọdún ọmọ àgbòmọ̀mọ̀ ṣe kérésì ọmọ akáṣọ sọ́run nígbàgbọ́ rẹ̀ ni ó ti ṣọdún èyí o olùdọ̀tún lórúkọ lọ́rùn ọba ó tẹ̀lé yípa torí ẹnìkan kì í káṣí láì igbó ọ̀ọ́ni báwọn nájà wẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ lọ́rùn ọba òkè òkè ilẹ̀ múrú sí o ọ̀ọ́ni rẹ̀lẹ̀ láṣẹ àdáni wáyé àbọ̀ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ etí odò kì í ráhùn omi ọ̀ọ́ni báwọn ráhùn